Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n, ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè jákèjádò àgbáláyé, ẹ̀yin olólùfẹ́ mi. Fídíò tí mo mú wá fún yín lónìí, fídíò tó máa pa yín lẹ́rìn, fídíò tẹ́ tó máa rí, tẹ́ máa tún rí nǹkan kọ́ọ́lẹ̀ fún àwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la ni. Àwọn ọmọ Gani Adams wọ́n tuntun sun ẹkún jáde, wọ́n tuntun jáde. Òní ni 28th of June 2026. Àwọn ọmọ Gani Adams wọ́n tuntun sun ẹkún wá sí orí ayélujára. Lórí ọ̀rọ̀ olóyè ọmọ Adéyẹmọ náà ló ń pa wọ́n nígbè o. Ẹ̀yin ènìyàn mi, màá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ wo fídíò yìí, kẹ́ wá gbọ́ bí àṣírí Ganiyu Adamu bó ṣe tú pẹ́rẹpẹ̀rẹ nínú fídíò yìí. Màá fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ lọ wo fídíò yìí, kẹ́ ẹ rí bí àwọn ọmọ Gani Adams bí wọ́n tún ṣe fi ẹnu tú àṣírí ọ̀gá wọn. Ṣé mọ̀ pé àbí kí n lò báyìí? Arákùnrin kan bẹ nínú fídíò tí mo fẹ́ mú wá fún yín yìí tẹ́ fẹ́ wò yìí. Òun lẹni tó sọ̀rọ̀ sọ̀bọ́tò ní ọjọ́ kìíní àná, tó sọ wípé lára àwọn tó lọ bọ́ọ̀sì ilé olóyè ọmọ Adéyẹmọ pé àwọn babaláwo 3 péré ni. Ọmọ Gani ni arákùnrin tó sọ̀rọ̀ yìí. Ó tútù jáde lẹ́nìí, ó tútù sun ẹkún sí orí ayélujára. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n wá sọ pátápátá wọ́n tún fi kó bá ọ̀gá wọn Ganiyu Adamu ni. Mo kàn fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ lọ wò ó. Mo wá tún ní lẹ́yìn àwọn fídíò àwọn méjì ni ọmọ Gani tí mo mú wá fún yín tí mo fẹ́ kẹ́ ẹ wò lẹ́ẹ̀kan náà, kẹ́ ẹ lè rí nǹkan kan lẹ̀ fún wọn. Torí pé èmi bìlí pé gbogbo tá à ń ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni lọ́la. Lẹ́yìn àwọn fídíò yìí, arákùnrin kan tútù pẹrẹpẹrẹ ọ̀rọ̀, ó tú àṣírí Gani Adams bó ṣe jẹ́. Ó tún sọ débi wípé nígbà tó gun dójú ẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ má jẹ́ fẹnu sọ gbogbo ẹ̀ tán. Ẹ jẹ́ ká lọ wo fídíò yìí. Ohun tẹ́yin náà bá ń bẹ̀, ẹ jọ̀ọ́ ẹ fi sábẹ́ comment section, kí àwọn ọmọ Gani tán bá wọlé tán bá rí, káwọn náà lè mọ èrò yín lórí fídíò, lórí ohun tí wọ́n sọ. Ó ti yé yín. Òní ni Sunday, ẹja fi lè ṣe fàájì fún wọn. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi wo fídíò yìí. Ẹ káàsán níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Àjíǹdàró máa jẹ́ o. Mo kí Ìbà Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Mo wá kí ládéládé, mo kí lóyè. Mo wá parí ẹ̀, mo kí ìyá mi. Àjíǹdàró jẹ́. Ní orí ọ̀rọ̀ tí mo bá wá ní àkókò yìí. Yorùbá pọ̀rọ̀pọ̀ wọ́n sódòwe. Wọ́n ní oore pẹ́ àṣìyèrè gbàgbé. Ká má dé ìnà pẹnu. Ṣe rí, mo fẹ́ yànnà náà kankan fún wa ní ilẹ̀ Yorùbá lénìí. Ipe Ìbà Gani Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, lógun ọ̀fẹ́ o bàbá kẹ́ẹ̀pẹ́ nínú owó àti ìlera, àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ìbà Gani Adams, àwọn ni equilibrium nílẹ̀ Yorùbá lénìí fún àwọn agbésùmọ̀mí, àwọn tó fẹ́ dalẹ̀ Yorùbá rú, tó fẹ́ bà omi àlàáfíà Yorùbá jẹ́,
láti ta. Ìbà Gani Adams jẹ́ equilibrium, wọ́n dúró gẹ́gẹ́ bí alátakò fáwọn tó fẹ́ ba ilẹ̀ Yorùbá jẹ́ láti inú ilé. Tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ lẹ́nìí, nítorí wípé gbogbo nǹkan tí Sunday Igboho Fẹnugba Nation ń ṣe, gbogbo nǹkan tó pé fẹ́ máa lo àpàṣẹ wàá, fẹ́ máa lo pé kò fi nǹkan nílé gbélé àbí nǹkan kan, ó ti wá lo cyber bullying, ó ti fi bully everybody, gbogbo àwọn groups yẹn tí most of them wọ́n ti succumb. Ipe táwọn bá jáde, táwọn bá ń takò pé báwo ni máa ń ṣe lè máa ṣe báyìí, wọ́n á tag àwọn pé ìlara ẹ̀ làwọn lò, bí tí wọ́n táwọn kámpù Ìgbòho ń lò sí àti àwọn olórí burúkú ọmọ Yorùbá kan tí wọ́n ń lò nísìn. Ok, báwo ló ṣe wá jẹ́ wípé táwa bá ṣe nǹkan nínú OPC, tá a ṣe festival, tá a ṣe anything, a máa post nǹkan wa jẹ́jẹ́ láì provoke anybody. But olórí burúkú má ṣàǹfààní Sunday Ọ̀wàlà, Fẹnugba Nation, Fẹnudáràn, I send àwọn bloggers there. In the next 15 minutes, orí nǹkan tá a post yẹn, wọ́n á dẹ̀ ti flood there. Wọ́n máa sọ̀rọ̀. Ìbà Gani Adams kọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò àbí nǹkan kan, ṣòta ló lè gbàrú ẹ̀, ẹ fi ṣírò ara yín. Àwa ń dákẹ́ fún yín láti jọ́ yìí. Ó wá dàbí pé ẹ ní monopoly of violence. Ẹ rò pé German kankan kò ní yẹ Sunday Igboho. Ẹ rò wípé agbára wà fún yín láti lò. Tẹ́ bá lè lo cyberbullying láti fi ṣe anything fún other groups. Tá a bá dákẹ́ fún yín nítorí pé àwọn wò pé kò tí ì yé ẹni àtàwọn tó kó sọ́ọ̀dì. Ṣebí púpọ̀ náà àwọn tó jẹ́ ẹ̀mẹ̀wá ṣebí inú institution OPC Ìbà Gani Adams fún gbà kọjá. Ó gbé orí yín tẹ́ ti gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ, ó ń bọ̀ wá padà san fún yín in thousands fold. Ìgbòho máa ṣe fún yín yàn. Ẹ̀yin tẹ́ surround ẹ̀yẹn tẹ́ ń fún yín. Tẹ́ǹkì láyà ẹ̀ á ṣe fún yín in thousands fold. Ó dáa, tẹ́yìn bá wá ṣe nǹkan, tẹ́ ẹ bá gbé sí pé achievement yẹn àbí we don't bloody care bó bá tẹ̀ jẹ́ propaganda, because 80% or 90% nǹkan tí Igboho ń fly is their lies, their propagandas. Content creating ni. Àti ní worry, but the next thing tá máa rí, àwọn bloggers tí wọ́n ti ní followers tó ti run sí thousands tó ti gbowó fún lọ máa gbé Ìgbòho ṣe báyìí ó kò yẹ Ìgbòho ló yẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ìdààmú dẹ̀ máa jẹ́ ti gbogbo yín ni àti wọ́n Sunday Igboho. Ta ló máa ṣe? Ẹ fi iná jóra yẹn olórí burúkú ọmọ alẹ́lẹ́ Yorùbá yìí, ẹ fi iná jóra yẹn kẹfì ẹntì screw ti tú lórí yín, gbogbo yín ẹni ṣoríire, olórí burúkú ni gbogbo yín láti ilé toko yín àti bàbá ńlá bàbá kú yín àti ìyá ìyá yín onífùrọ̀ rírùn. Àwọn òkó yẹn jẹ ṣe jagunjagun yàtọ̀ sí janujanu. Ẹ wá bọ́ sórí kí ni ẹ wá ń ṣe gbogbo yín wá ń ṣòṣì bí ẹran aṣẹ́wó, ẹ ń ṣe fídíò, ẹ ń ṣe pé ẹbí kankan bẹ́ẹ̀ búra bá fojú gbẹ̀yìn ẹ fẹ́ pèfé lépè gbà kó o gbọ́ ṣùtì inú ẹlẹ́gàn ni ó bàjẹ́. Kí ló ń ṣe yín, kí ló ń ṣe yín, kí lẹ̀ ń gbé, kí lẹ̀ gbé jẹ́ mọ́wọ́. Ẹ wá ṣe gbogbo yẹn, àwa dẹ̀ wo gbogbo láti ìgbà ọ̀rọ̀ Yorùbá Nation bó ṣe náà nìyẹn tó kàn bọ́ sí àwọn glory tí ó yẹ kó gbà ó gbà ó ti bẹ̀ fi máa láìní Ààrẹ Gani Adams ó dẹ̀ fi ṣé wọ́n lè gbàrú ẹ̀ irú nǹkan tó ti sákàtà OPC àti Ìbà Gani Adams, ṣé wọ́n lè gbà nínú ìdá mẹ́wàá kán pín ìdá kan kán pín sí mẹ́wàá, ṣé wọ́n lè gbàdá kan nínú ẹ̀? Àti gbogbo ẹ̀yin ibẹ̀ òbílẹ̀ jẹ́ ilẹ̀ Yorùbá tó máa padà fètú ẹ̀jẹ̀ ń ṣètùtù lẹ̀ gbẹ̀yìn ni, ṣé lè gbàrú ẹ̀? Ẹ wá ń sọ pé ẹ wá ń yẹ pé ìlara orí burúkú wo ẹ̀yin àtọ̀lé òṣì, ẹ̀yin òpònú ẹ̀ní jèrè, ẹ̀yin àtọ̀lé ayírádà yìí wọ́n ń ṣe lára ta ni. Without provoking you guys, ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tí Igboho ń tà ti ṣe gbogbo irú ibi tí wọ́n ti máa ń lo àwọn apàṣẹ àwọn tó jẹ́ pé wọ́n máa pàṣẹ kónílé gbélé táwọn bá gbélé ṣe báyìí fún wọn, òun ló fẹ́, so ó wò pé ta ló lè checkmate òun, ó mọ̀ pé Ìbà Gani Adams ni, so he's trying to cyberbully Ìbà Gani Adams and the OPC láti succumb, but táwọn míì bá lè succumb not we. Ẹ̀kíní kẹ̀bẹ̀ kejì kẹ̀bẹ̀ ẹlẹ́kẹta yìí àchẹ́ǹjẹ́ tán ni. So now ẹ wá bẹ̀rẹ̀ sí gbé propaganda àbí nǹkan you can't cyberbully us for silence. Instead yẹn a tún máa fún yín fact yẹn yín olórí burúkú yìí, a máa fún yín fact ni. Ó dáa mo fẹ́ kẹ́ gbọ́n kankan, ọmọ ẹ̀rù bá ọbọ̀ yìí, ẹ wo bó
ń ṣépè fún Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò for that matter kí tó sọ kankan kájọ wo fídíò yìí náà. Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ ní sóríire bàbá olórí burúkú nìyẹn kò ní dá fún yín ẹ̀yin bàbá olórí. sórí Ìgbòho ò ní sóríire nǹkan tó sọ pé kó máa blogger tó sọ pé kó máa bó àbí àtúnṣe pé ò ní sóríire ò ní jèrè sórí gbogbo nǹkan tí bọ̀bọ̀ yẹn tó sọ kí bọ̀bọ̀ yẹn sọ sí Gani Adams ìwọ ló ní thousands fold kò ní yẹ olórí burúkú ọmọ yìí onífúrọ̀ rírùn kí ló dé ọ̀dà kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé wọ́n mọ̀ fẹ́ provoke OPC kan lè máa sọ pé wọ́n ń lò la they know they want to àwọn òde provoke àgbéṣẹ́ ran yín àgbéṣẹ́ ran yín àwọn ń ṣe àwọn tó ń lo social media láti fi bully yan láti fi ṣe create content láti fi tara ẹ 50,000 kìíní security kìíní fún òṣèlú ló fẹ́ lò wọ́n fún náà bó bá ṣe ní òṣèlú bó bá ṣe ní akọ strength sí ni àwọn olóṣèlú ṣe máa gbowó fún that is what is working towards ọ̀rọ̀ Yorùbá nation ó dé tó ń bá gbé ń bágò kúrò lórí ẹ̀ wọ́n gbé kúrò tán ojú sí politics ó rí i pé politics tí wọ́n ti wọ problem dé ó ṣe damage control ojú sí security gbogbo èyí náà orí OPC led by Gani Adams àti Gani Adams náà ló fẹ́ fi gùnkè ó lè gùnkè yẹn náà máa padà rébọ́ gbẹ̀yìn náà ni wàá rébọ́ kò sí bóyá fẹ́ ṣe Sunday Igboho Fẹ́nugba nation ó máa jábọ́ gbẹ̀yìn ni tó bá wùn yẹn sọ pé lára ni I don't bloody care tó kò ní dá fún gbogbo yín kí ló ń ṣe yín ẹrù wípé ẹrù pa kó yẹn jẹ ni ó dáa ẹtúgbẹ́ léyìí o kẹ́ ẹ lè mọ̀ pé they knows what they are doing kí la ṣe fún wọn. àfi kẹ́ máa lérí oògùn sí wọn ládùúgbò inú Sunday Igboho ti gbé fọ́ọ̀mù jáde yẹn fọ́ọ̀mù tó yẹ kẹ́ lọ gbà kẹ́ lọ bá wa gbà wọn kúrò nínú igbó àwa lè máa lérí oògùn sí ládùúgbò kí ló dé kéèyàn máa halẹ̀ oògùn mẹ́mi o kéèyàn máa halẹ̀ oògùn mẹ́mi o. ṣé ń gbọ́ ọ̀dà kí la ṣe kí ni OPC ṣe fún Sunday Igboho tó ń lo gbogbo orú kíní ẹ̀ lórí social ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ó wá dìgbà tí OPC wá ń sọ̀rọ̀ táwa jẹ́ pé àgbà ṣé ká máa dákẹ́ fún Sunday gbogbo ẹ̀ tẹ́ ń da tó pé àríjẹ nídìí màdàrú ní gbogbo ojú yín máa fọ́ ẹ máa nọlẹ̀ lógèdèǹgbẹ́ máa rọ lápá ẹ máa rọ lẹ́sẹ̀ kí ló dé wọ́n ń sọ ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni ká máa sá lọ fún yín ni ṣe ẹni smartphone anybody lè sọ̀rọ̀ náà ẹ máa ṣe kán mo rí àwọn babaláwo kan tó ń bọ́ sórí kinní tó ń gbé fọ́tò mi tó ń ṣe kinní àbí nǹkan kan ní jèrè gbogbo ẹ̀yin babaláwo tẹ́ wà lọ́dọ̀ Sunday Igboho tẹ́ fẹ́ máa ṣòṣà abẹ ní fọwọ́rọ́ rí kú tálẹ̀ rò pé ẹ fẹ́ máa halẹ̀ mọ́ ẹ ya wèrè ni tẹ́ bá ń ṣe babaláwo yín ẹ mọ bí tẹ́nìkan ti jáde ni àbẹ̀wò lò sí ẹ máa fi ṣe tẹ̀sán àbí nǹkan gbogbo tájọ mọ̀ ẹ fẹ́ máa fi búlé ẹnìkan máa fi sọ báyìí kò ní yẹ yín kò ní yẹ ẹ̀rọ yín kí ló dé kó máa ṣe irú eléyìí sí ẹ̀yìn tẹ́ kì í ṣe irú oyè tí Ààrẹ Ọ̀nà Kakanfò gbègbè dẹ́ ṣe lè gbárù ẹ̀ àwa wí ẹwà bẹ̀rẹ̀ ẹwà ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ṣe bá ọmọ irú èèyàn tí Sunday Igboho jẹ́. pẹ̀lú gbogbo ìyà tí ń jẹ Yorùbá yìí tó yẹ kẹ́ líìdì wa kẹtù wà lẹ́ẹ̀fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì rẹ̀ pẹ́ ti yá wèrè sọmọgbẹ́ tí ń ṣe èrè pírẹsidẹ́ǹtì kọlọ́kàn ó yẹ kẹ́ pé gbogbo Yorùbá jọ ni pé níbi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ ẹ ṣàlàyé kẹ wá líìdì wa bọ́ta káwá béèrè fẹ́tọ̀ wa ẹ wá lẹ́ẹ̀fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹ lè ṣe campaign mo promise mo fọlọ́ ń búra á pa yín kó tó dijọ́ campaign ni ẹ. nǹkan mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ nìyẹn ọ̀rọ̀ pípa ẹ̀ náà ni nǹkan tí mo fi ń sọ fún yín pé ṣẹ́rí tí ò bá sí institution kan tó lè checkmate irú Ìgbòho Sunday Igboho yìí problem ni nílẹ̀ Yorùbá wàá máa sọ pé wàá pààyàn wàá pa lọ́balọ́ba wàá pa Ọọ̀ni wàá pa Aláàfin wàá ṣe everything wàá pẹ́ wọ́n yìnbọn bàbá Tinubu náà ní sàn àbí a mọ̀ pé àgbàlagbà ni wọ́n ẹ wo gbogbo nǹkan tẹ́lẹ̀ olórí burúkú ti sọ sí gbogbo ọlọ́balọ́ba lẹ̀ Yorùbá ó dẹ̀ tí yìí sọ nàbà a week ago ẹni tó ń bá mọ́mọ́ kan tó ń ṣe kí ni òun máa pa nìbó ṣé kò yẹ kí o ti send message sí yín Ìbà Gani Adams is the equilibrium fún olórí burúkú inú ilé àti olórí burúkú ta so irú ó ti mọ̀ pé OPC máa checkmate òun tí ó bá di stage yẹn tán ló ṣe fẹ́ cyber bully wa to silence àwọn onígbà ok ta ló máa rí gbogbo ilé kan máa ṣe sí institution àbí nǹkan kan pẹ̀lú ok ẹ sọ pé ààrẹ Gani ó sì òṣè kankan June 12 tó bí democracy lẹ́nì Ìbà Gani Adams àwọn náà wà nínú pioneers yẹ Àmọ̀tẹ́kùn formation wọn wà ń bẹ ṣé wọn mọ tí ó bá sí Ìbà Gani Adams tó fọn rere ni ṣé Àmọ̀tẹ́kùn lè take it come in place ni no
tọ́wọ́n bá nígbà náà ni nítorí pé òòrè pẹ́ á ṣí èrè ẹ̀yin játijàti ọmọ ilẹ̀ Yorùbá tí ọpọlọ yín náà ti tú lọ́pọlọ yín ní ẹ ti gbàgbé. ọ̀rọ̀ Sẹ́ríkì Fúlàní ti ìlú Ìbàdàn OPC ò ṣe nǹkan kan kí ló OPC ṣe òkè nígbà tó lórí burúkú ẹ dá wàhálà lẹ́yìn gangan bó ṣe lọ síbẹ̀ nígbòho sìn tó lọ sí gà àwọn Fúlàní tó lọ bẹ̀rẹ̀ sí sun ilé wọn àbí nǹkan kan wọn nígbà tí wákìlì àti igbákejì ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí pa ẹ béèrè nǹkan tó ṣó lè padà lọ síbẹ̀ ṣé bí OPC led by Bagari gba ọmọ Gani Adams ló lọ mú ọmọ ìgbà kí ló mú kínní nígbà tó tún dé tí àwọn ọlọ́pàá tún ti àwọn ọmọ ẹgbẹ́ wa wọ́n tún ti wọn mọ́lé for almost 4 months kí ni Ìgbòho bẹ́ẹ̀ sì ṣe pẹ̀lú olórí burúkú yẹ̀yẹ́ dára ṣèbó bẹ́ẹ̀ sì ṣe ìtọ́ tó ń mọ̀ kí wa ọmọ OPC tó lọ mú tẹ́rọ́sì tí Ìgbòho sọ pé ó ń lo oyin léhùn kiri ṣe rí pé olórí burúkú ní gbogbo yín. bẹ́ẹ̀ bá tiẹ̀ gbàgbé yẹn ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Mile 12 lẹ́kọ̀ọ́ ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Àràbà ẹ ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ ní Ṣàgámù pẹ̀lú àwọn láàrin Yorùbá àti Haúsá Yorùbá àti Ìjọ ní Ajégúnlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdí Àràbà ní Mile 12 OPC wọn ló jáde náà tó ṣe ẹ ti gbàgbé gbogbo yẹn ok ẹ jẹ́ tí wàá bọ́ọ̀sì bọ́ọ̀bù yín ní Àdóṣọba ní Ọ̀jọ́ military cantonment nígbà tó pa kọ́nẹ̀ kan àwọn agbésùnmọ̀mí àwọn kìdánilẹ́sẹ̀ pa odidi kọ́nẹ̀ nínú army Nigerian Ọ̀jọ́ barrack is there. It's one of the biggest cantonments in Africa. Everybody they reach out to Gani Adams and they collaborated. Ìyẹn náà wà ń bẹ̀, ọ̀rọ̀ Bado wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lágbolé nǹkan iṣẹ́ tí OPC ń ṣe ribiri. Ṣé ọtí tá a bá create content ní ká tó di pa àtàrà wa ni? Ká bá fẹ́ tẹ̀rì kan mọ́lẹ̀ pé kẹ́nìkan má gbèrí mọ́, kẹ́nìkan má ṣe mọ́. Ẹ̀rẹ̀ sọ wípé sọ gbogbo yẹn ní jèrè o. Gbogbo ẹ̀ tẹ́ ń wá ṣubú OPC, tẹ́ ń wá ṣubú Gani Adams. Ní jèrè. Oṣọlọkùnrin ni oṣọlóbìnrin ni èyí tí wọ́n bí ni èyí tí wọ́n fàgbẹ́ bí ni ní jèrè ní rógolo ẹ fi wá lọ́rùn sílẹ̀ yẹ ṣe ti yín náà ojú ọ̀run tẹ́yẹ fò láì fọ̀rànkọra ṣebó ti wọgbó ẹ wọgbó lọ àwọn Ìbà Gani Adams tí èèyàn bá fún wa fún OPC lápúrúvà àwọn ò lè ṣe he is not doing anything ibi tá a bá fẹ́ rí ẹ times ẹ̀ sí àwọn ẹfẹ tí wàá sí kẹ sọ pé bọ́n ṣe máa ń ṣe nìyẹn gbogbo ẹ̀ tẹ́ bọ́ síta ń sin tẹ́ ń bu àtẹ́ ń ṣe kinní wọn ká wá ṣe tán kán sọ pé ẹ̀yin náà lè máa ju èlé bọ́n ṣe lágbájá ní tàmẹ̀dù ní àmọ́ yín náà we know your antics àwa ti pẹ́ nínú ẹ̀dùn yín lọ OPC led by Ìbà Gani Adams can read in between the lines nǹkan tó bá wù yín kẹ́ ẹ wí bó bá ṣe wù yín kẹ́ ẹ gbé we don't bloody care nǹkan tí Ìbà Gani Adams fẹ́ ní collaboration pẹ̀lú àwọn security agencies àwọn dẹ̀ máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọ̀dà local security architecture bí Àgbẹ̀kọ̀yà Àmọ̀tẹ́kùn kankan comsec ẹgbẹ́ obìnrin àgbáyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ vigilante àwọn ọdẹ mọ̀tí wọ̀nyí wọn nìkan ló fẹ́ dàgbà glory ó ṣàfẹ́ dàgbà ni ìwọ nu Ọlọ́run o so ẹ ti wá gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin. torí Sunday Igboho àwọn ọmọ OPC bú sẹ́kún wọ́n bẹ̀rẹ̀ sí ní jà kiri online wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo ní tìjú ìtìjú sọnù nígbà yẹn lọ́pọlọ ohun ọkàn tó ti máa yìí ní ìbílífù kò níyàwó torí tó bá níyàwó tó ní àwọn ọmọ alálùbáríkà ó yẹ kán sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe yẹn òṣì ló ń bá òṣì ìwọ ń sọ fún wa pé ẹni tó lè kájú security ilẹ̀ Yorùbá ọ̀kọjá Gani Adams òfo ló máa ṣe oníjèrè àwọn ọmọ. Egbére tó sọ̀rọ̀ yìí wàá gbọ́ wàá ṣòfò tọmọtọmọ ni tó bá bígba ọmọ kò ní kú kan ò ní nísinmi ò ní fọwọ́ rọrí kú ìyá ẹ bàbá ẹ ò ní jèrè ẹ ò ní rógolo nínú ìdààmú ohun ìpayín keke ló fi lògbà yí ẹ omi ara ẹ ẹ̀jẹ̀ ara ẹ ó máa dojú ìjà kọ ẹ bó ṣe máa rí nìyẹn fún Egbére tó sọ̀rọ̀ yìí ni ó bó ṣe máa rí nìyẹn lórí ti ìyá yìí. ẹ dákun ṣé wọ́n rán máa yìí sí Sunday Igboho àbẹ̀wò lò sí pàpà. ìwọ ìyá yìí àwọn méjèèjì lẹ́ẹ̀lẹ́. ìwọ ìyá yìí ó mọra ẹ ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbà ìyá kẹsẹ̀tì ẹ̀yin àgbà òṣè ẹ̀yin àgbà ìyá tó jẹ́ pé wọ́n jẹ́ kí wọ́n bá ọ̀rọ̀ Yorùbá nation jẹ́ nìyẹn nígbà yẹn òun náà ló tún ti bẹ̀rẹ̀ tó jẹ́ kí wọ́n scam àwọn tó ń ṣe Yorùbá nation ní òkè òkun òun náà ló tún ti bẹ̀rẹ̀ yẹn ìyá alábẹ́rírùn olóṣù àjàtọ̀ lọ tún ìdílé ṣe jàre ìtàwọn olùfẹ́ máa rẹ̀ pẹ́lẹ́ ẹ̀ lè búlì OPC led by Ìbà Gani Adams to silence ni
ẹ ní jèrè àti wọ bàbá Èkìtì ṣàgbéjẹmọ owó òpònú ni ẹ àwọ òràn yín o àràn yín Ìbà Gani Adams kò ní bàjẹ́ fún yín láéláé ire o. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá pátápátá Ìbà Abíọ́dún Ìgè Gani Adams tá a bá porí akọni a máa fi dà lálẹ́ gàràgà ni lóògùn ọ̀fẹ́ o bàbá. mo fẹ́ pe gbogbo ọmọ Yorùbá tó jẹ́ onílàákàyè, ọmọ Yorùbá tó jọlọ́gbọ́n, ọmọ Yorùbá tó jólóye, ọmọ Yorùbá tó létí tá a fi ń gbọ́rọ̀, ọmọ Yorùbá tó jẹ́ ọmọ Odùduwà tó ní ọpọlọ ìmọ̀ àti òye. Àwọn ni mo fẹ́ jẹ́ kán gbọ́ ọ̀rọ̀ tí mo bá sọ yìí. Mo dẹ̀ nígbàgbọ́ pé gbogbo ibi tí ọ̀rọ̀ tí mo ń sọ yìí bá dé, gbogbo ẹni tó bá gbọ́, gbogbo ẹni tó bá fi làákàyè gbé, àwọn ni ọmọ Odùduwà tí mò ń bá wí. Mi ò ní káwọn èèyàn má bú mi, torí mi náà ń búyàn. Ṣùgbọ́n purọ́ níyì ẹ̀tẹ́ ló mú wá. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Mo fẹ́ wọnú agbami ọ̀rọ̀, mo fẹ́ sọ nǹkan tó ń pè lọ́rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àti àwa ọmọ kóòtù òjìrè. Mo kí gbogbo wa tá à ń gbọ́ mi. Mi ní fẹ́ jẹ́ kí láìvì yìí pọ̀ jù torí káwọn èèyàn bá lísìn sí. Ó sì lè di part 1, 2, 3. Mi fẹ́ jẹ́ kó pọ̀ jù. Ọ̀pọ̀ èèyàn pè mí gẹ́gẹ́ bọ́n ṣe mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí lórí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí social media. Wọ́n dẹ̀ túmọ̀ pé mò ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ asọ̀rọ̀ mágbèsì tá a mọ̀ sí rédíò. Pìrìsẹ́ńtà ni mí lórí rédíò. Torí ẹ̀ lẹ fi máa ń wò wípé ọ̀rọ̀ mi máa ń yàtọ̀ púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ ló máa ń kó mùkómùrù wá. Tí ò bá dẹ̀ nídìí, obìnrin ò ń jẹ́ kúmólú nílẹ̀ Yorùbá làwọn bàbá wa ń sọ. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, ọba ìlú ti pè mí tó jẹ́ ọba inú ìlú. Mo f'Olódùmarè ṣẹ̀rí. Àwọn baálẹ̀ ti pè mí. Kódà area commander tó jọ̀gá ọlọ́pàá ti pè mí. Ẹni tó tún jùlọ tó jẹ́ superior officer nínú Nigerian Police Force, wọ́n pè mí, wọ́n bá mi sọ̀rọ̀. Ìdí rẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ yẹn, jẹ́ kí n sáré wọnú agbami ọ̀rọ̀ náà. Alákọ̀ọ́kọ́, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Ṣé ẹ rí ọ̀rọ̀ gbàsgbòs tí ọmọ OPC Ìbà Abíọ́dún Ìgè Gani Adams, ṣé ẹ rí pé mo táàgì ààrẹ Gani Adams mọ́ Oòduà People's Congress? Mo mọ̀ọ́mọ̀ ni. Mo wá gbé Sunday Ìgbòho, mo dárúkọ ẹ̀ tán, Sunday Adéyẹmọ Ìgbòho, mo wá gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ àwọn òótọ́ ọ̀rọ̀ fún ọlọ́gbọ́n àtolóye èèyàn láti gbọ́ ni. Ẹ tẹ́tí lé kó kẹ́ gbọ́rọ̀ mi. Ẹni tó bá gbọ́ mi tó wà ní live pẹ̀lú mi báyìí, ẹ máa bá mi share, ẹ máa bá mi comment, kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Kódà mo ní nínú agbẹjọ́rò tó pè mí, mo forúkọ bò wọ́n láṣìírí. Ó ní nǹkan tẹ́mi àtàwọn èèyàn jọ sọ lọ́pọ̀lọpọ̀. Ìdí rẹ̀ tí mo ṣe wá lọ́jọ́ tèmi láti sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kọ́kọ́ gbé gbogbo brain àwa ọmọ Yorùbá àti gbogbo àwa bloggers tí a fẹ́ máa pa owó lórí social media, ẹ jẹ́ ń gbé wa débì kan.
ṣé rí ọ̀rọ̀ tí gbogbo ọmọ ẹgbẹ́ OPC Ìbà Abíọ́dún Gani Adams ń sọ lórí social media ààrẹ ò mọ̀ sí o, ààrẹ ràn wá, mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé bó ṣe ń rí lọ́kàn wa nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀, àwa tá a ti rẹ́dì tí Central Command wa tí ò fún wa láyè, a lè bú ààrẹ Gani Adams. Àwa gan tá a jọmọ ẹgbẹ́ a lè bú ààrẹ Gani Adams ni, kò tó sọ̀rọ̀ sí ni, kò tó wojú ẹ̀ ni, because àwa kan ti set pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n wọ́n níbi tí àgbà bá jókòó nǹkan tó bá rí tọmọdé bá gbé àkàbà kò ní rí. Fèrè yẹn ò tí ì fọn, agogo yẹn ò tí ì dùgbà wọn. Ìdí rèé tí mo fi sọ fẹ́yìn ọ̀pọ̀ èèyàn pé ìtọ́pọ̀ nù gbàgbó sórí social media àwa ọmọ ààrẹ là ń ṣe fúnra wa, ẹgbẹ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé wá rí i tí Sunday ń ṣe fúnra ẹ̀, òun fúnra rẹ̀ ń rán àwọn bloggers láti lè takú ààrẹ, láti lè takú wa. Ṣé tá a bá wá rí yẹn ṣé ká má sọ̀rọ̀ ni? Tó bá pèèyàn ní jagunjagun in every aspect ló gbọ́dọ̀ jẹ́ jagunjagun. O gbọ́dọ̀ gbólóhùn, kò gbó lẹ́nu, kò gbó lọ́wọ́, kò gbó lóògùn. Kò wá sí bó ṣe lè gbóhùn gbogbo ẹ̀ tó, ikú ló máa fi kẹ́yìn gbogbo ìgbésí ayé ẹ̀. Ẹja lọ fìyẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Mo kàn jẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ kóòtù òjìire pé gbogbo iṣẹ́ tá à ń jẹ lórí social media wa tá a jẹ́ OPC members, ààrẹ Gani Adams kan ló rán wa o. Inspiration ló ń wọnú wa tá a fi ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mò ń mú láti orí ibi táwọn èèyàn ti ń pè mí ni mo wá ń fún wọn lésì padà lórí social media. Ṣé rí ẹlẹ́ẹ̀kejì Sunday Adéyẹmọ, mò ń dárúkọ ẹ̀, mo mọ̀ọ́mọ̀ dárúkọ ẹ̀ nínú láìfù yìí ni. Sunday Adéyẹmọ ni ò fi ọpọlọ sí nǹkan tó ń ṣe. Wọ́n ń kọ script fún òun náà dẹ̀ ń fọ́lù ẹ̀. Ayé ti rí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá náà. Bó bá tiẹ̀ lè jẹ́ pé ẹ̀yin kan wà tí ẹ̀ rí Sunday rí, mọ́rí ẹ̀ rí wọ́n náà wọ̀n, bọ̀ ẹ̀yin lẹ pọ̀ lórí social media tẹ́ ń gbèjà ẹ̀. Àwa tá à ń bá yín sọ̀rọ̀ yìí a mọ Sunday jù yín lọ. Ọlọ́run wà, èèyàn mọ̀, ẹja gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn kan wá fẹ́ máa fi Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Abíọ́dún Gani Adams, wọ́n fẹ́ máa fi wé Sunday. Ó yàtọ̀ síra wọn o, ó jura wọn lọ gẹ́ẹ́. Èmi ti ń sọ lórí program mi máa ń sọ tipẹ́tipẹ́ pé inú jagunjagun Sunday ò lè dá mi mú, mo dẹ̀ ṣe ń repeat ẹ̀ dọ́là pé ká jagun. Mo fọ̀run ṣẹ̀rí, mo fi títóbi Olúwa Elédùmarè ṣẹ̀rí, ó ní nǹkan tí mo rí. Tábà wá ní ká lọ débẹ̀ pé orí ti yàn án, orí ti pè é, ṣé ká wá máa fi tákù àwọn òṣìwájú ni? Ìdí rèé táwa ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò òfin nígbà. Tẹ́ ẹ bá tiẹ̀ wá ní kí ni ààrẹ ṣe lénìí, ọ̀lẹ ni ká ẹ pé lọ́lẹ̀ lénìí, àwa àdúpẹ̀pẹ́ òkun lọ́wọ́ Olúwa Elédùmarè. Ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá wípé ibi tí OPC Gani Adams tó ti ṣe ọmọ Yorùbá lórí, ó máa fún wa ní 99.9%, tẹ́ ẹ bá fún wa ní 100. Ẹ máa fún wa ní 99.9% nílẹ̀ Yorùbá ibi tí OPC Ìbà Gani Adams tó ti ṣe àǹfààní fọ́mọ Yorùbá. Nínú ọ̀rọ̀ yìí ẹ wá ń gbé Ààrẹ Ọ̀nà Kakanfò, nǹkan tó ń dùn àwa rèé, tó ń dùn àwa ọmọ ẹgbẹ́, because mo ní láti sọ̀rọ̀ politely. Nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò fi ju Sunday lọ ó pọ̀ gan. Ṣé charisma ni? Ṣé inspiration ni tó jọ ń wọnú ara wọn síra wọn? Ṣé exposure ni? Ṣé category ni? Ṣé creativities ni? Kí ni mo tún lè pè náà? Tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ń ṣe nǹkan, ráwọn èèyàn ráwọn ọ̀jọ̀gbọ́n tó ń wà ńbẹ̀ ni.
ẹ lọ wo ti Sunday. Tá a bá ní ká sọ̀rọ̀ láti máa jà fúnlẹ̀ Yorùbá ibi tá a ti ń bá bọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ti wọ̀ at age of 28 years 27 28 years going to 29 látàyè Nàdẹ́kò. Àwọn bàbá kan wà tó ti kú kọ́lọ́mbà wa fọ̀run kẹ́ wọn nínú àwọn Nàdẹ́kò àtàfẹ́nifẹ́re. Àwọn kan sì wà láyé ọmọrú èèyàn tí Gani Adams jẹ́ lóògùn ọ̀fẹ́. Ẹ jẹ́ ká gbé ààrẹ sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ ká gbé Ọ̀túnba Gani Adams sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ ká mú látàyè 30 years age Gani Adams lóògùn ọ̀fẹ́ o. Bàbá orúkọ là ń pọ̀ lọ́hùn, ẹ má bínú pé mo pè yín lórúkọ. Orúkọ là ń pọ̀ bá aládé, ẹ má bínú pé mo pè yín lórúkọ. Ẹ jẹ́ ká mú age of 30 years Gani Adams. Ẹ wo nǹkan tó ti ń ṣe bọ̀ nílẹ̀ Yorùbá. Ṣé kìí ṣe Yorùbá ló ń jà fún ni? Gbogbo àtìmọ́lé ìgbà yẹn kí lẹ wá fẹ́ fi Sunday wé ààrẹ Gani Adams fún? Ó jura wọn lọ. Ìjọba tó ṣòro tákù jù ní ìjọba ológun. Ẹ mọ nǹkan tí Gani Adams fojú ìjọba ológun rí ni. Bàbá wa tó ti ẹ̀dìdì jẹ́ bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ kọ́lọ́mbà mi dà wọ́n lágbà sí o ká gbà wọ́n dalẹ̀. Ìgbà tó wà náà sí OPC ó sọ fáwọn operation soup ńgbà náà ọmọ ẹgbẹ́ làwa yìí ńgbà náà wípé kọ́ mú OPC life tí wọn bá ti mú wọn ẹ mú wọn dead ẹ máa yìnbọn fún wọn suicide. Àwa ìsákolobákolobà ńgbà náà àwọn ọlọ́pàá àwọn mobile police àwọn operation soup ọ̀fẹ́ mọ̀ ìfúngọ ọmọ mi kọ́kọ́ kò bọ́mọ jẹ́ sí lára báyìí tọ́lọ́pàá bá rí gbẹ́rẹ́ lápẹ̀ báyìí wọ́n ti mọ̀ lópc. Iṣẹ́ ilẹ̀ Yorùbá ní Gani Adams ṣe débẹ̀ o. Ẹ wò gbà tó ti wá ń bàbọ̀ dégbà yìí. Tí ẹ bá mọ oore ni kò yẹ kẹ́ rí fín. Àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ nínú àwọn bloggers tó ń sọ̀rọ̀ lénìí tí Sunday ń rán níṣẹ́ tó ń gan òjókòó kò rò fúnra rẹ̀ pé orí ti kóhun yọ lára ọmọ ogun ilẹ̀ Yorùbá lòun wà kò yẹ kóhun yídìí síta kóhun máa tọ̀ sínú ilé. Wọ́n bú bàbá ẹ lọ́jọ́ ọkọ ẹ ò tí ì pé nǹkan táwọn ọmọ ààrẹ ń ṣe nìyẹn. Jagunjagun dẹ̀ ni wá kò síbi tá a ti lè jagun. Ogun ẹnu la ṣì ń jà ogun orí social media. Ẹ jẹ́ ká fúnra wa ní venue ká bọ́ sórí feed ká jọ wá yẹra wa wò náà. Now nínú gbogbo nǹkan tí wọ́n dá sí ààrẹ Gani Adams lọ́rùn yìí táwa ọmọ ẹgbẹ́ OPC dá sí lọ́rùn òun ló declare wanted nígbà yẹn. Wọ́n declare Gani Adams nígbà yẹn kò tí ì jà ààrẹ. Gani Adams GA gan la máa ń pè. Wanted nígbà yẹn kò kúrò láàrin ilẹ̀ Yorùbá yìí ó ń káàkiri. Táwọn ọlọ́pàá gbọ́ kó ti débì kan tó bá débẹ̀ tó bá máa wá débẹ̀ wọn ò ní bá tí Dàdàǹbìrì bá lugi a máa ń fẹ́ kù ni. Tí Dàdàǹbìrì bá lugi a máa ń fẹ́ kù ni. Tọ́lọ́pàá bá tún débẹ̀ ọmọ ẹgbẹ́ OPC náà bá bẹ̀ wọ́n ní bá Gani Adams wọ́n á ní Gani Adams làwọn declare wanted. Gbogbo police station ní picture Gani Adams wà ńgbà náà. Wanted torí ilẹ̀ Yorùbá ni. Mi ìfẹ́ rí va gbogbo nǹkan tá a sọ lórí social media rí gbogbo nǹkan tí Gani Adams tó ti ṣe lórí ọmọ Yorùbá. Kíní yẹn wá gbé máa yẹn káàkiri ó wá rí ìrírí ayé. Àwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá kọ́lọ́bà àfọ̀rúnkẹ́ bàbá wa Gani Fáwẹ́hìnmí àtàwọn lawyers kọ̀ọ̀kan àtàwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan. Bàbá wa Shehu Mubarak Ìlérò Àṣílé bàbá máa ń gbọ́ lẹ́nu àwọn mùsùlùmí wá ní ìrọ̀dí Allahu Ta'ala ni mi ò mọ̀ túmọ̀ ẹ̀ kó lọ máa bá yín. Nígbà náà Shehu Àṣílé Mubarak Àṣílé wà lẹ́yìn Gani Adams nígbà náà. Ìgbà náà Gani á jẹ sẹ́pẹ̀ẹ́ á jẹ síkòròdú á jẹ sábẹ́òkúta á jẹ lọ Iléṣà gbogbo ilẹ̀ Yorùbá ní Gani káàkiri tó bá ló ti débi kan tó wá báyìí kan tó débẹ̀ hàn tó rí mọ́. A wà ní mítìn kan lọ́jọ́ kan Gani Adams wà ń bẹ́ẹ̀ tó tọ̀ àwọn operation soup ìdè káàkàsà kàràkàtà kàtàkàtà AK-47 máa rò ó
ìbọn máa rò lọ́jọ́ tá à ń sọ yìí pẹ̀lú àwọn mobile police ṣóbù lọ bàbá wa ní Lẹ́gbàá ní ṣé ibo ni náà o àgọ́ òdo àbágọ́ kàbí sáìdì bẹ̀rẹ̀ ní nǹkan tó bá ń jẹ lọ́rùn ní kẹ́ bá wọn jẹ àmọ́ nǹkan tẹ́ fojú wa rí nínú OPC mo mọ nǹkan tójú èmi rí mo mọ nǹkan táwọn ẹbí sọ lórí mi. ẹ jẹ́ n fìyẹn lẹ̀ ó wá sọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ mọ iye àtìmọ́lé ìgbà tí àwọn àgbààgbà Yorùbá náà ní kí Gani Adams lọ declare rẹ̀ fọlọ́pàá wọn mú ọ arrest ẹ kò fo fence kò sálọ wọn kàn ń rí ni dàdàbìrì ni ìgbà tó wà nínú sẹ́ẹ̀lì náà kí n tó àṣírí ṣe mọye poison tó fi sínú oúnjẹ fún Gani Adams nínú sẹ́ẹ̀lì tó wà ní kò ṣẹ̀yàwó Haúsá kò ṣẹ̀yàwó alágbára ilẹ̀ Yorùbá tó rántí mọ̀ pé bọ̀bọ́ yìí nígbà yẹn bọ̀bọ́ ni pé bọ̀bọ́ yìí pẹ̀lú agbára tó ní yìí gbogbo nǹkan tá à ń dùn pé kílẹ̀ Yorùbá dá nígbà náà ṣe bóun náà fi pa Kúdírát Abíọ́lá sí 7 náà nǹkan tá à ń dùn yìí Gani Adams tá à ń bù yìí tẹ́ ẹ ní ọ̀lẹ ni ṣebí nǹkan tó ń dùn ìgbà náà ṣebí nǹkan tó fi pa Kúdírát Abíọ́lá nìyẹn because wọ́n mọ̀ pé nǹkan táwọn Gani Adams gbé dání nígbà yẹn ẹni tó lè fi owó feed wọn tó lè mú wọn ní connection nígbà táwọn ti gba ọkọ ẹ̀ mọ́lé ní Kúdírát Abíọ́lá wọ́n padànù látọ̀dọ̀ àwọn Haúsá ẹ ṣèyẹn ní míì. Along the line wọ́n arrest Gani Adams inú àtìmọ́lé tó wà ẹ mọye poison tó fi sínú oúnjẹ fún lójoojúmọ́ gbogbo oúnjẹ yẹn Gani Adams ò jẹ kí Ọlọ́run bá wa fọ̀run kẹ́ ọ̀gá wa kan ọ̀gá wa ní Alákà nìbàdàn actor ní Alákà ìtàn ni mo fẹ́ mú jáde àwọn àgbà ẹgbẹ́ OPC kan máa ní Ọlá Federal Bolu ti lọ mú tàn ìwà àwọn náà ṣe gudugudu méjì ṣe yàyà mẹ́fà wọ́n dalẹ̀ náà fi balẹ̀ lọ mo fẹ́ tèkì páàtì Alákà nígbà tó ti ààrẹ Gani Adams mọ́lé ni but mo tún bọ́lẹ̀ lórí ibẹ̀ àwọn tó jẹ́ original tọ́rọ̀ tí mo ń sọ tí story yìí ti yé gbogbo story tí mo ń sọ yìí where is Sunday Adéyẹmọ by then it's nowhere found ogun Mọdákẹ́kẹ́ gan ò tí ì ṣẹlẹ̀ along the line márùn yín wá jáde ó bá ìjọba fà á ó win ní case ó wá wò pé nínú òfin Nàìjíríà kí la lè fi bá wọn ṣe ó tún ṣe ààrẹ ó kàwé political science ní ààrẹ Gani Adams ṣe ní LASU lẹ́yìn ẹ̀ ó tún gba diploma bíi 3 ó ní degree is now well organizing person ìdí ẹ̀ tẹ́ fi ń ráwọn èèyàn jàǹkànjàǹkàn tó fi ń bá ṣe nìyẹn ó ti wà expose ìjà tá ń jà gbá yẹn tó ọmọ OPC ń jà àìmọye ọmọ OPC ní prison yard torí pé a fẹ́ gba ọmọ Yorùbá sílẹ̀ àìmọye ọmọ OPC tó jẹ́ pé káṣù àwọn ẹbí wọn ló ń ràn dèní kíní ní ààrẹ Gani Adams wá wò tó fi rí pé ìjọba amúnimóògùn gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe sọ ó wá kàn ó wá restructuring gbogbo ẹgbẹ́ tẹ́ ẹ bá tẹ̀ wá sọ pé ààrẹ Gani Adams ó control àwọn ọmọ tó wà lọ́ndà ẹ̀ OPC ti pín sí bíi 3-4 kò ṣe control àwọn ọmọ Adéṣọpẹ́ kò ṣe control àwọn Saddam kò ṣe control àwọn gbà àtàwò tó ráwọn yẹn náà ti gbọ́ wọ́n ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àti Nàìjíríà àwọn Àgbẹ̀kọ̀yà ẹgbẹ́ OPC gbá ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà láyé ni Àgbẹ̀kọ̀yà ò ṣe jáde kọ́ láwọn fẹ́ wọnú igbó wọ́n lágbára tó lè fi wọ́ kẹ́ bá mọ̀ pé gbogbo wa la lọ́pọlọ ẹ jẹ́ wá sọ́wọ́ sàlẹ̀ torí mi ní pẹ́ end story yìí mi fẹ́ jẹ́ pọ̀ jù ẹ wá ń bú Gani Adams lénìí mo tún sì máa repeat ọ̀rọ̀ kan mi báyìí nígbà tí ọ̀rọ̀ Yorùbá nation ṣẹlẹ̀ tá à ń búra wá ń gbà ẹgbàá gbòòsì pẹ̀lú Sunday àwa mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ lórí Yorùbá nation ni ṣé nǹkan tá à ń sọ pé ó fẹ́ ṣẹlẹ̀ lórí Yorùbá nation gbà yẹn ṣé kò padà ṣẹlẹ̀ ṣé Yorùbá nation kò fojú sọ́pọ́
Sunday tẹ́ ń sọ yìí ẹ mọ iye ọba Yorùbá tó ti bú nítorí Yorùbá nation. Ẹnu tí gbìn ẹ̀ fi bóríṣà ó ti fi ń dọ̀bálẹ̀ fáwọn òrìṣà yẹn báyìí. Mo kàn kí bàbá wa Ọ̀jájá ni kábíyèsí ọba ni bá já wọn bá kan ni ọ̀ ní gbẹ̀bẹ̀ ó yẹ̀yẹ́ ń pe wa onírìṣà ní bọ́ọ̀yì yẹn wọ́n ní kí ni ìṣẹ̀ṣe ẹni ìyá ẹni ní ìṣẹ̀ṣe ẹni bàbá ẹni ní ìṣẹ̀ṣe ẹni ọba àlú ìṣẹ̀ṣe ẹni ni tó bá fẹ́ gbẹ́sẹ̀ lórí ilẹ̀ tí ọba yẹn wà tó bá ní kílẹ̀ gbóná mọ́ ilẹ̀ àgbóná mọ́ ẹ̀ ó ti padà lọ fẹnu ẹ̀ túbà o. Now nǹkan táwọn ọmọ ẹgbẹ́ OPC bá Gani Adams ń wò nìyẹn. Ìtọ́pọ̀ ní wá ń dúró pé Central Command wa kò fún wa láyè láti jáde. Ìgbà tẹ́ ń bú ààrẹ nígbà yẹn nìkan bí 3-4 years ago lórí ọ̀rọ̀ pé Sunday ti ń jáde o ó ti jáde o gbogbo ọmọ Yorùbá ti ń bú ààrẹ tó ti gbọ́ tó ti lọ́pọlọ. Ó wò pé a lè sí nǹkan kan lẹ́yìn ìjọba àwọn ọmọ ọlọ́mọ lòun fẹ́ kó lọ sójú ogun yìí. Ẹ̀gbá lèmi ti wá lábẹ́òkúta ọmọ Oǹdó wà ní OPC ọmọ Àkúrẹ́ wà ní OPC ọmọ Ìbàdàn wà ní OPC ọmọ Ìjẹ̀bú wà ní OPC gbogbo ọmọ Yorùbá ló wà ní OPC kó wá pàápọ̀ kókó wa lọ sójú ogun kó wá fòfin ìjọba gbé wa tóun bá ti escape ṣáwọn ẹbí wa máa ṣàdúrà fún Gani Adams. Ìdí tó fi ń rò ní pé tíjọba ò bá fi àṣẹ lẹ̀ a lè ṣe é. Ó tún wà wò bẹ́ẹ̀ ṣe ń bú ńgbà yẹn ìgbà tí Sunday Igboho ń ṣe rálì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá lórí Yorùbá nation kò arrest bandit ẹyọ kan rí kò arrest kidnapper kan rí. Gani Adams wá ní ẹjẹ́ fún yín ní jókà ó wá ní káwọn ọmọ OPC lọ arrest Wákìlì. Ṣé má tọ̀ yìí ọ̀rọ̀ Wákìlì ṣì wà nù nǹkan tó ń fa ọ̀rọ̀ Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́ báyìí tó fi ń dá wàhálà sí gómìnà Mákindé lọ́rùn. Ṣèyí Mákindé kẹ́ lọ gbọ́dọ̀ lánàá secret ọ̀rọ̀ Wákìlì wà ń bẹ̀. Àwa náà mọ̀ akọni Oòduà ní Ìgbòho ọmọ Yorùbá ni ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n iwájú lèrò ń gbèrò. Ìdí rèé tí mo fi ń sọ ilé yìí a lọ mú Wákìlì Adé ọmọ OPC tó lọ mú Wákìlì àwọn tí ààrẹ ní kọ́ place sí ẹnu náà hospital ẹ̀ nígbà tí ọlọ́pàá ò gbà lọ́wọ́ wa tán ní bóyá àti ṣe léṣe ká gbé lọ sí hospital ọmọ OPC 4 tó fi di ẹnu nà pé kí wọ́n máa ṣọ́ kó má sá lọ tàbí káwọn bandit máa wà táwọn mọ̀ pé wọ́n dúró re signal wá látàbújá pé kó wá arrest wọn ìkọ́nù wọn lágbára dáadáa ọmọ bó ṣe pòórá kúrò láàrin wọn wọ́n arrest àwọn 3 àwọn 3 yẹn lò 3 months ní Ìyágànkún police station. Ṣé mọ nǹkan tí etí ààrẹ Gani Adams ti gbọ́ látọ̀dọ̀ àwọn fámìlì àwọn yẹn ni. Ààrẹ Gani Adams ló kẹsẹ̀ bọ́ ṣòkòtò ló bẹ̀rẹ̀ ó mú ọ̀kẹ́ ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé àti chief judge Ọ̀yọ́ state nígbà yẹn tó bá wa release àwọn boys yẹn lẹ́yìn 3 months tó bá jọbọ tí yín kọ́ ẹ̀yin tẹ́ ń bú Gani Adams. Ìtọ́jàpọ̀ ní yóò jẹ ìfàtírí gbàgbámù rí orí social media lẹ ti ń sọ̀rọ̀. Nǹkan tí Gani Adams rí rí a sọ̀rọ̀ ebú a búra wa torí Sunday náà ní káwọn èèyàn máa bú ọ̀gá wa àwa náà gbọ́dọ̀ bú a gbọ́dọ̀ ẹ́ńtà ẹ̀ bóyá máa rí nìyẹn ilẹ̀ Yorùbá nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ ti ká jagun mo rí pé ọpọlọ ogun ó kéré níwájú Sunday wọ́n ya script fún ni torí ẹ̀ la ṣe ń sọ pé social media fighter ni. Ìgbà tí ẹ tún wá wálẹ̀ Sunday Igboho wá ní òun fẹ́ fẹ̀mí òun di Yorùbá nation jagunjagun kò kí ń sọ̀rọ̀ kókó jẹ gbogbo ọ̀rọ̀ tí Sunday Igboho sọ nígbà Yorùbá nation ó padà wá kó jẹ ó wá lọ join APC. Ẹ jẹ́ n gbé yín débẹ̀ ibi tí mò ń lọ rí bone of contention the reality. Ààrẹ Gani Adams ò bájọba ṣe tẹ́ bá ní àwọn gbowó lọ́wọ́ Jonathan ó ṣe gbá ṣé Sunday Igboho náà ti gbowó lọ́wọ́ APC báyìí. Owó Jonathan láti 2015 ó dẹ̀ sì ń gbélé Yorùbá ó sì ń ṣe pẹ̀lú Yorùbá ṣé Sunday Igboho gbowó lọ́wọ́ APC báyìí. Along the line níbi tí kíní yẹn ti ń lọ àti rí eégún àti ro àtẹ̀yìn àti ro báyìí ìgbà tí Sunday Igboho di APC
àwọn tó lóun fẹ́ máa yìnbọn fún látẹ̀yìn gbà yẹn pé ẹ̀ ní di president àwọn ló padà join pẹ̀lú ẹ̀ ní ìsinmi. Irú mo fẹ́ gbẹ̀yìn ọkọ̀ débi kan mo fẹ́ láyìn nílàkàyè kan irú igbó tí Sunday Igboho wọ̀ yẹn tó ń play drama yẹn mo fọ̀run ṣẹ̀rí tó bá yẹ pé ọmọ OPC Ìbà Gani Adams ló wọ bẹ̀ wọ́n máa arrest wa. Ṣé wọn ló fẹ́ wá gbà mí ní Kuje prison ni àbórí ìfẹ́ ṣépè lórí live. Ẹ ti rí pé ọwọ́ ti kọwọ́ ìgbà tí Sunday Igboho ti di APC náà ni ruling government nígbà yẹn Muhammadu Buhari ó sì ń sọ fáwọn Fúlàní pé wọ́n ń fìyà jẹ ọmọ Yorùbá nínú ẹ̀. Mo fẹ́ ka statement nínú ẹ̀ náà ti lọ àtàkì Sunday mọ́lé o. Mo ti sọ pé onílàákàyè ni mo fẹ́ sọ̀rọ̀ yìí fún tó bá wù yín kẹ́ búlì mi onílàákàyè mo fẹ́ sọ̀rọ̀ yìí fún APC gọọmenti ló rúùlù Nàìjíríà nígbà náà. Sunday Igboho kàn ṣe rálì pé ẹ ń fìyà jẹ wá nínú ẹ̀ náà ti lọ ka mọ́lé o náà ti fòfin gbé o náà ti fìyà jẹ ìyẹn primary ni o. Secondary ló wá wà yìí ó ti wọnú gbó tí ò yẹ kó wọ tí ò gbàṣẹ wọlé o. Ìgbà tóun náà kọ́kọ́ dé ńgbà yẹn ṣé kò ń béèrè àṣẹ lọ́wọ́ Mákindé gómìnà Ṣèyí Mákindé but Ṣèyí Mákindé ò dá lóhùn. Iṣẹ́ kan ti wá láti inú APC àwọn kan ti róòlù kíní kan láti inú APC pé àwọn agáàjẹ́ débi kan go and do it. Ká ní Sunday Igboho join APC wọn ò bíire kò lè wọnú gbó yẹn. Kò lè wọ́bẹ̀. So ó wá wọ́bẹ̀ tán àwọn bloggers kan wá ń sọ̀rọ̀ sáwa tá a ní determination. Ààrẹ Gani Adams tẹ́ ń sọ fún yín pé ẹ pè mí ẹ fún mi ní 6 months ẹ̀ ní rí wọn mọ́ ọ̀dà lóhùn. Tí ìbá kọlẹ̀ kùkú tó wọnú ilé ẹṣẹ́ ò lè lé mi jáde ní pé ṣé ò pè mí. À ń rí lórí ayélujára àti lórí ayé ní ìyá ọkọ bàbá ọkọ gan tí ìyá ọkọ bá fẹ́ lọ kí àwọn ọkọ àti ìyàwó lé kí pé ẹ pè wá pẹ̀mbọ́ ẹ padà sílé yín talkless of ọ̀rọ̀ insecurity ní Nàìjíríà ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń bú wa yẹn ẹ pé lórí ni. Bloggers kan ò dẹ̀ lè jáde kó bú ààrẹ Gani Adams àwa 100 máa jáde inú ọmọ ààrẹ táwọn náà máa búlì ní ẹ padà a máa sọ ìyá láyà ọ̀rọ̀ mò ń sọ ọkọ pé mo láṣìírí Sunday lọ́wọ́ ẹni mi ò ní mo ní tó pọ̀ gan. So ìyẹn ti lọ bẹ́ẹ̀ Sunday ti di APC member now nǹkan tó sì ń ṣe ń sìn torí pé ó jẹ́ member APC ni ààrẹ Gani Adams ó ṣe APC member ọmọ tí Gani Adams fẹ́ kó lọ sójú ogun tó fẹ́ lọ àtáàkì kì í ṣe ọmọ bíbí inú ìlú Arigidi tó ti bí Gani Adams. Ọmọ Ògùn state wà ń bẹ̀ Ọ̀yọ́ state wà ń bẹ̀ Ìbàràpá wà ń bẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀ tó bá kó wa lọ bẹ̀ àwọn tí wọ́n takú Sunday Igboho ń sìn Nigeria Army Nigeria Soldier Nigeria Navy Nigeria Air Force tí ò takú Sunday Igboho ń sìn tọ́mọ Gani Adams bá jáde wọ́n máa takú wa ó ní reason ẹbí pé àní ọpọlọ tá à ń lò ní. Wọ́n ṣí wálẹ̀ even àwọn local government tá à ń gbé nílẹ̀ Yorùbá wọ́n wá avoid àwa kọ̀ọ̀kan nínú ọmọ Gani Adams lórí iṣẹ́ security wọ́n wá avoid wa. Àwa aládẹ̀ ìgbélẹ̀ Yorùbá débi tá a dé yìí Gani Adams sí wà lára ẹni tó gba democracy tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wà lórí ẹ̀ lẹ́nu torí ààrẹ Bọ́lá Ahmed Tinubu yẹn náà ti sọ rí pé òun ò nígbàgbọ́ nínú wọn Nàìjíríà ó ti sọ rí. Orí nǹkan tá à ń fight fún yìí ààrẹ Gani Adams ti ń jẹ̀yà lórí ẹ̀bọ ó wá dì sí ẹni pé ó ń dagbada kiri ó mọ nǹkan tó ń ṣe. Mi ní jẹ́ kí láìfì igun mi ní fẹ́ short mi ní fẹ́ pẹ́ẹ́ndẹ̀ ọlẹ́lẹ́ ókè mo fẹ́ sọ̀rọ̀ kan lẹ́nu ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ààrẹ sì lè challenge mi lórí ẹ̀ à ń gbogbo ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ lórí social media rí ààrẹ ti pa wá kan wọ́n ti bá wa sọ̀rọ̀ wọ́n ti ní ká lọ stop ẹ̀ pé ọ̀pọ̀ èèyàn ń pe àwọn ká lọ ṣe gbákan ká lọ ṣàwó kan ẹ má bínú kábíyèsí wọ́n bá tún ti sọ̀rọ̀ sí yá máa sọ̀rọ̀ sí wọn ààrẹ ẹ má bínú o lógún ọ̀fẹ́ bàbá o tẹ́nìkan bá tún ti jáde sọ̀rọ̀ sí a máa sọ̀rọ̀ sí wọn torí tó ń bá bú bàbá ẹ̀ tó bá lọ́jọ́ ọkú ẹ̀ ò tí pé ó ń yẹ ni kábíyèsí ní òkọ́rọ̀ yín dánú o ẹ ti sọ́mọ̀ làwa kan ẹ̀nà ti sẹ́ndì àwọn fídíò wa sí ẹ̀dẹ̀ tí ẹ kìlọ̀ fún wa látorí comrade Tọ̀nàdé Abana èmi
ọ̀rẹ́ mi Ìkòròdú gbogbo wáyé ti pè wá àṣírí ni mo tún lórí social media ẹ ti ní ká lọ sinmi ẹ̀dọ̀ báwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá kan ti ń pè yín àwọn ọba kan ti ń pè yín bẹ́ẹ̀ náà pè mí náà àti dákẹ́sà ṣùgbọ́n tẹ́lẹ̀ omi ìbá tún jáde fún yín lẹ́nìí within 2 hours a máa jáde fún a máa fi mọ̀ pé jagunjagun ni wá ṣe bórí social media ni ó wà láfihàn ra data. ìdí rèé tí mo fẹ́ jẹ́ kí ọ̀pọ̀ èèyàn kan mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kíní kan ṣẹlẹ̀ post ẹ̀ lórí social media kò tí ju bí 3-4 months ago lọ a lọ sí outing kan pẹ̀lú ààrẹ Gani Adams mo forúkọ bo ìlú ta lọ yẹn láṣìírí ó dà pé mo ti sọ́ọ́rí lórí live ṣé mo ti sọ́ṣá à ń bọ́ lójú ọ̀nà wọ́n da màálù sójú ọ̀nà màálù yẹn lé ní tútù mi ò lè ká màálù sùn lọ sójú ọ̀nà àmọ̀tẹ́kùn ààrẹ ló síwájú àwo màálù yẹn ẹ̀rù fẹ́ lè bà wá ṣùgbọ́n jagunjagun ni wá abọ́lẹ̀ ẹnu convoy ààrẹ gan bọ́lẹ̀ èkí lélẹ́yìí ìta fi dúró more than 30 minutes ààrẹ àwọn tó da màálù ìsọnà àwọn màálù òkú lójú ọ̀nà ṣùgbọ́n ìbà ààrẹ Gani Adams ìbà Abíọ́dún Gani Adams ẹ má jẹ́ ń sọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn àṣì agbára wà ní ọ̀rọ̀ ẹnu tàti rẹ́dì pé bóyá wà lábẹ́ ṣẹlẹ̀ bóyá ti wà left and right tàti lé ambush pé a máa ṣiṣẹ́ nǹkan fúnra wá níbàyìí ààrẹ dẹ̀ ní kí àwọn màálù yẹn dẹ̀ yà ààrẹ dẹ̀ ní ká wọnú wọn ká máa lọ a tún déwájú ààrẹ tún ní ká park fún bí 30 minutes báwọn tẹ̀ tó fẹ́ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ àṣe nǹkan kan fún màálù àyìnbọn fún màálù àṣẹ anything ó ní reason ó ní nǹkan tó ṣe fún wa lọ́jọ́ yẹn ó ní nǹkan tó bí kò fẹ́ ṣẹlẹ̀ òye làgbà ń yá ẹ wá ló kó ń kagbádá kiri ẹ lọ táàkù ẹ pẹ̀lú agbádá tó ń wọ̀ ẹ mo gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan kò jáde lórí social media o lórí social media tí jagunjagun bá fẹ́ ṣe nǹkan wọn ń láòjú ẹ ò fẹ́ lọ jagun òun gbé drone òun gbé gbá òun gbá ọmọ ìlú wo ní ẹgbá kan ibi tí mo tẹ̀ tí wọ́n mọ̀ pé Sunday òkè ṣe jagunjagun ni pé ibi tí àbúrò ẹ ti sọ̀rọ̀ pé Fúlàní ọmọ bíi 16-17 ló yìnbọn fáwọn ìbọn ẹyọ kan ṣo alápá nǹkan tí mo sọ nìyẹn òótọ́ ọ̀rọ̀ tó bá ní kí Sunday kó ọmọ ogun 1 million jáde ó lè rí wọn kó jáde ṣé ó train ni wọn ṣé ó gba central command ṣé ó mọ nǹkan tó jẹ tó bá kó wọn wọbẹ̀ yẹn ṣé possibility wà kó máa kó 100 jáde strategy tó ti wà lẹ́fù Gani Adams nìyẹn ẹ̀yin tẹ́ máa ń bu àbúrò ló fẹ́ lọ ara ẹ̀ sọ pé àwọn bọ̀bọ́ yẹn tún àwọn wọnú gbó ọkọ̀ gbé bọn dé gànà ẹyọ kan gbàù ó dẹ̀ mú kan lẹ́sẹ̀ ó ń bà kan níkùn ó tún sì ń ṣó ẹ̀ jagunjagun ò ń ṣerú ẹ̀ kọ́ tí mo fi mọ̀ pé Sunday òkè ń ṣe jagunjagun nìyẹn you will keep it nígbà pé tó bá bá wọn bandit níbì kan nìyẹn tó bá pa wọn wà post wọn lórí Facebook wà láì òfin agbí ẹ àwọn kan àárín débi pé wọ́n máa fòfin yẹn gbé ẹ inú lóko ẹ̀ sí ń gbé fún jagunjagun ẹ wo àwọn Nigerian sójà ṣé bandit ò kí ń pa wọ́n ni bandit pa Nigerian sójà gan ṣé ọjọ́ òní Nigerian sójà post pé iye sójà báyìí lọ pa iye sójà báyìí níbọn bá àfi tó bá ti ká mọ́wọ́ tàbí leak tó bá ti jáde la máa ń rí ṣe mọ iye ọmọ Nàìjíríà tí Nigerian sójà tí bandit ti waste ni nǹkan tó ń pè ní jagunjagun yẹn strategy ni jagunjagun ní. mo ti rí live kan lórí ẹ̀gbọ́n wa kan kí lórúkọ ẹ̀ tó wà ní Ghana tó ní rédíò yìí tó kọlà báyìí máa rántí orúkọ wọn tó ń sọ̀rọ̀ pé ọmọ Gani Adams on fèsì Sunday Igboho bó ṣe yẹ kó rí nìyẹn o ẹ rí pé a ti ń bára wa fà ń sìn rán nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ bọ̀ mo kàn tún fà àsìkò yá advice ẹni tẹ́ ń tẹ́lẹ̀ Sunday tẹ́ ẹ̀ bá jẹun kánú ó máa fi yín rúbọ ni ìbọn tó bá bọ̀bọ́ yẹn lẹ́sẹ̀ tó bá bà lórí àkúdànù tó bá bà láyà àkúdànù tó bá bà lẹ́pọ̀n àkúdànù eléyìí tó lé síkùn ẹ̀ tó àbúrò Sunday sọ ẹyọ kan lọ́yìn gbàù tó bá tó mẹ́ta mẹ́rin ogun bọ́ọ̀ míì wà ó máa ń ka búlẹ̀tì ni ogun bọ́ọ̀ míì dẹwà bó ṣe ń gbọ́rọ̀ ọ̀tá yẹn ló ń rẹ̀ wàá náà bọ́ sí mi nígbà torí ẹ ò fẹ́ burú ẹjọ́ mo fẹ́ lè ṣe part 1 mi ìfẹ́ jẹ́ kó gùn jù torí ọ̀rọ̀ sí wà tí mo sì fẹ́ sọ 35 minutes ó ti tó mo kàn wá sọ fáwọn èèyàn ní nǹkan tó ń lọ díẹ̀ lórí ọ̀rọ̀ Oòduà People's Congress pẹ̀lú Sunday Igboho ni tó bá jáde fún wa tó bá sì ń kọ́ntínà náà máa jáde fún wọn
tẹ́ ẹ bá ti mọ̀ pé Gani Adams ọ̀lẹ ni ẹ filẹ̀ ibi tó bá dé yẹn. Mo ti like àwọn pásítọ̀ kan wòlíì kan àtàwọn kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ tó ń sọ mú rí pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni lórí ọ̀rọ̀ ààrẹ Gani Adams àti gbogbo nǹkan tó kù, ṣùgbọ́n àwa ọmọ Gani Adams à ní dákẹ́. Tẹ́ ẹ bá ti dákẹ́ àwa náà ò ní dákẹ́. Ló máa ṣe nǹkan tó wùn ẹ́ lọ fúnlẹ̀ Yorùbá. Àwa náà ti ń ṣe tiwa but 30 years ago. Where are you by then? Where is Sunday Igboho by then? But tó ń ṣe tiẹ̀ ń sìn ẹ fílẹ̀ jẹ́ kó máa ṣe lọ. But ẹ má bu ààrẹ Gani Adams. Ẹ fa ààrẹ Gani Adams sílẹ̀. Ẹ fa ọmọ OPC sílẹ̀. Tí ẹ̀yin bloggers yìí bá jáde tẹ́ bá bú Gani Adams, àwọn ọmọ tún jáde a máa sọ̀rọ̀. Irinṣẹ́ APC ní Sunday Igboho. And bandit wà nílùú, agbára federal government ò ká, agbára state government ò ká, ẹ̀ ń bú Gani Adams tí state ò fún ní salary tí wọ́n fún lẹ́nìtì. Ibi tó bá ti ń fún Gani Adams lówó kọ́ jáde wá kọ́ wá sọ. State tó bá ń fún salary, tó ń fún allowance, tó ń raṣọ fún, tó ń ralé fún, ẹ jáde wá kẹ́ wá sọ. Ó dẹ̀ tí lóun fẹ́ ṣe kíjọba fóun ní ààyè kan fóun láṣẹ, ìjọba ò dá lóhùn, ṣé kó bẹ́ síbẹ̀ ní ṣe ń daft ni. Ìtọ́jẹ́ pọ̀nú yín orí social media lẹ́tì lè jánu ẹjá pàdé ara wa ń ta ká gbára wa ń dìwó ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ wo mo sọ yìí mo dúró náà mo kí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà pẹ̀lú mi lé ní ọjọ́ Sunday mo kí yín gan, thank you very much. Pàtì mi tún ṣe ń bọ̀ lórí ọ̀rọ̀ yìí because tá a bá ti sọ kó yé èèyàn àtàwọn bàbá wa tó pè mí mo rí pọ̀rọ̀ tí mo sọ yìí mi ìbúyàn mo ń ṣe àkàwé ọ̀rọ̀ ni kíjọba lọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò ní iṣẹ́ ẹ fúnyàn lóye ẹ fún níṣẹ́ kò lè ṣe. Ọ̀rọ̀ ọ̀nà Ìbàdàn expressway sọ́nà Àbújá kí state àbílẹ̀ federal fẹ́nìkan ní òun ni engineering òun ni minister abẹ kọ́nà yẹn má wàá dá kẹ́ ẹ má wàá approve ẹ̀ fún pé lọ ṣe kẹ́ ẹ wá ní kó lọ máa ṣe. Orí ìrù tó pọ̀ nù yóò pè ní àwọn APC member kọ̀ọ̀kan náà rán Sunday níṣẹ́ ó yẹ kó náà wàá fọmọlúwàbí jẹ ni kò yẹ kó fi yẹn rọ́bìṣì Gani Adams. Tí Gani Adams bá ṣe é sóve lẹ́nìí ẹ máa rí ọmọ OPC OPC o àjàmọ́ kò sí kọ̀ọ̀kan láàrin wa mọ́ bẹ́ẹ̀ ṣe máa rí tí Fáṣẹ̀hún máa jáde Ládéṣọpẹ́ máa jáde ní Ẹniwẹ̀rà máa jáde everybody ní gbogbo OPC máa jáde torí pé àwọn náà ti lọ́gbọ́n wọn ti lọ́pọlọ. Kò jẹ́ bó ṣe jẹ́ mo kí etí tó ń gbọ́ mi àtòjú tó ń wò mí mo ń padà bọ̀ ẹ̀yin náà ni màá bá ọ̀rọ̀ tí mo sọ yìí ọmọ alárùbáríkà ọmọ Odùduwà torí ẹ̀ pé tó wà òkè nìkan ni mo bá sọ̀rọ̀ mo dẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ rí gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ wò gbogbo ibi tó máa dé alálùbáríkà ọmọ Oòduà ní àdá fún gbogbo wa ó dìgbà kan náà orúkọ mi yí padà Ọlámídé Adésínà gbogbo mọ́sálà federal náà mo kí gbogbo yín thank you very much. Akérògùn Bẹ́gà mo kí ọmọ ìyá mi ọ̀gá mi Alhaji Wasiu not spawn I greet you Ibrahim mo kí yín Alhaji Abdullahi Moshood mo kí gbogbo yín everybody TJ ọmọ ìyá mi mo kí ẹ mo kí Ọlọ́fà Abana Nation gbogbo yín ni mo kí gbogbo ẹ̀yin ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò pátápátá mo kí yín o àní fira wa ṣe àwátì o. Arigidi ọdún Ọkọ́ta à ń lọ ṣe nílùú ọ̀gá wa à ń lọ Arigidi convoy là ń gbé lọ àwa máa sọ̀rọ̀ ṣé ẹ wo ó dàbọ̀. ó ń surprise mi pẹ́yìn kan ṣì pa ń believe nínú Gani Aríkúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn bọ́ọ̀ ti jáde sí wọn wọ́n pa wọ́n bí wèrè ni wọ́n pa wọ́n finá sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ò ní dáa aṣọ obìnrin náà wọ̀ fún tó fi sápò lọ́wọ́ wọ́n gba mọ́tò wọn wọ́n finá sí mọ́tò wọn 2002 ìmí inú wọn tó jẹ́ indigin ọ̀wọ̀ wọ́n lé kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá ẹ̀ wọ́n tiẹ̀ wá ń bẹ̀bẹ̀ fún wọn ni ayé onírọ́mù ní kò ní dáa ẹ máa bí àwọn OPC léèrè lọ́rọ̀ tí mo ń sọ yìí àwọn tó wá nú wọn tán kóra wọn wá gbà wọ́n pa wọ́n ní 2002 Gani ó ṣáájú rélùwé lọ bẹ ṣe ń wò yẹn nǹkan pé kíni ẹ wá fi ń kọ̀ǹpì olóyè Sunday Igboho ẹ sọ kòbí kan tí ẹ gbọ́ tẹ́lì yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù tó bá ti gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ẹ̀ ń bìlífù ẹ̀ pú kò ní ẹ fi hàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wá tiẹ̀ lájàbò ó wá ń bẹ̀rù station ó ń bẹ̀rù kékeré kan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fúnran Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lọ́gùn ọ̀fẹ́ níbo kò ní pú kò ní
tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbajúbò kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ nǹkan wà láì kò ní kankan mo ní wọ́n ti lúrí lọ́wọ́ wọ́n escape ẹ̀ aṣọ obìnrin ọjọ́ tán fi joyè mo níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún she say woman Gani Areku èmi Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa àwọn tí Fáṣẹ̀hùn yẹn àwọn yẹn strong ìṣẹ́rí tiẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣa nǹkan jẹ. ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìn ìṣónú gbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó gbọ́n kò ní lọ Gani Adams. ẹ sọ bí kan tó lọ rí ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí ẹ̀rọ bí atọ́ba ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹ́wà lọ́rùn yẹn ẹ máa jára yín ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba alẹ́ Yorùbá fín a máa rìn bí kò ní pú agbọ́tàn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wò ẹ wàá mọ̀ pa kọni ló wò ẹ tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tán máa ń fi kúlú sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tẹ̀ ẹ ní ẹrù ò ní bà ẹ́ ìkìyà gan wàá tún ní èèyàn gbúdọ̀ jákín akin àwa tá a ní kankan igan tá a bá rí opportunity mo lè tẹ̀lé wọn lọ bí mo ṣe ń sọ ẹni tó bá fẹ́ sọ pé mo lẹ́nu kó gbìyànjú gbá research lẹ́nu fún kí mo lè lọ I can go with them sọ pé kíni pú kò ní ẹ má fọ́ fún ẹ má kò lè lọ tẹ bá tí ó ń wo gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀tá òun ni ẹ̀rí tó sọ pé kí wọ́n sọ pé kí wọ́n máa ti ààrẹ ni ó gbọ́n ó sáré ju rélùwé lọ bó ṣe wà yẹn ṣó mọ nǹkan ẹ̀rí tó kọ́ àwọn èèyàn síta pé kí wọ́n máa búlẹ̀ olóyè Sunday Igboho ó lè ṣe ẹni tó ṣe oníkọ́ máa búlẹ̀ why so ẹ filẹ̀ kò ní aṣọ woman ni ọjọ́ tó wá sọ̀wọ̀ mo ń sọ ní 2002 ẹbí léèrè ẹ sọ pé ṣé wọ́n parọ́ ni ẹ̀yin oníwèé ìròyìn ẹ béèrè ẹni ṣó parọ́ ni mo ló sá ní aṣọ obìnrin náà wọ̀ fún lọ́wọ́ tó fi sá lọ ayé onírọ́ mo ní kò ní dáa ẹ béèrè. mo lè mú Sunday Igboho ṣá mo fi ọlọ́ọ̀bá tó dá mo fi búra mo lè mú Sunday Igboho ṣá mo mọ àwọn kankan tó yẹ pé tí a bá ṣàpapọ̀ gbogbo tí ń jágbá lára Sunday Igboho ṣá gbogbo ẹ̀ pátápátá ní odò mi mo lè jẹ́ ọmọdé o àmọ́ tí ń gbénú mi ó ju tàgbàlagbà lọ ẹ lè máa fojú ọmọdé wò mí gbogbo ọ tó bá fẹ́ mú Sunday Igboho ṣá lọ bá mi wá atare méje bá mi wá ìyèrè osùn wá bá mi wá wèrèpè tó bá gbẹ dáadáa wèrèpè tó gbẹ dáadáa bá mi wá bí àbí méje wá ata gbígbẹ yẹn mọ́jọ́ pọ̀ púpọ̀ bá mi wá díẹ̀ kó wá gún gbogbo ẹ̀ papọ̀ tó bá ti wá gún gbogbo ẹ̀ papọ̀ tán wá ra epo pupa gbé epo pupa yẹn sẹ́gbẹ̀ kan so wá rí gbogbo àwọn tó gún papọ̀ yìí dà sínú omi tí èèyàn lè fi ṣara lẹ́ẹ̀kan tó bá ti wá dà sí tán jẹ́ kó jẹ́ ní dédé aago kan ọ̀sán gbé omi sínú léwẹ̀ kó wá máa fi omi náà kó máa fi ṣara kó wá máa pe ohùn báyìí wípé fúnra ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú kò yí ọ báyìí fúnra ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú fúnra ara oníkọ́ ní ìfẹ́nu ẹ̀ pé kú wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kó wá dákọ̀ ara rẹ pé èmi lágbájá ọmọ lágbájá o èmi ni mo fọwọ́ ara mi ṣera mi ṣó ti yọ pé èmi lágbájá ọmọ lágbájá o èmi mo fọwọ́ ara mi ṣera mi kó mọ fomi náà ṣanra kó mọ fomi náà ṣanra kó mọ fomi náà ṣanra tó wá rí epo tá a ní kọ́ gbéra kalẹ̀ má jò jìnnà síbi tó bá wà pọ̀ jù torí ìbàdí táyà tó bá sí èrè kúrò nínú léwẹ̀ tó ti yọ ìgbà tó bá fi sí èrè kúrò nínú léwẹ̀ tó fi sí èrè wọjà epo pa lọ́pàdà á fi para nígbà tí wèrè pé bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lára rẹ̀ ọ̀lọ́ fi epo gbà ọ̀lọ́ fi para
ó ti yọ wá èyí tó bá fẹ́ mú Sunday Igboho sà fún ọ̀sọ̀ ní tó bá ṣe fún ọ tí bàbá onímọ̀ bá ṣe fún ọ bí ó ṣàìdá fún ọ tó fẹ́ mú tí wọ́n náà fi ga lórí búkà ẹlẹ̀ tó dẹ̀tí ọ̀sọ̀ fún mi. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.